ومن تبعك من المؤمنين صدق الله العظيم. ní àpapọ̀ ẹni ọba gba ìpè ọlọ́run ọlọ́run ọba ń pariwo Allahu Akbar kí n gbọ́lẹ̀ kan náà ọlọ́run ta ni ogbé tóbi yìí rántí wípé bọ́ ọba ojú aago wá rí pé aago mẹ́rin ti kọjá wọ́n ń di àwọn kan rúdúrúdú báyìí ní sí tí wọ́n ń tì wọ́n wọnú sàárè. Allahu Akbar. wọ́n náà máa ń gbé irun rẹ̀ ọ̀dá àwẹ̀ rẹ̀ ọ̀dá oníṣẹ́ rẹ̀ kan tó ṣe sọ́dọ̀ ọlọ́run ọkà wu ọlọ́run tó fi ọ́ lẹ̀ pé kájọ máa bẹ láyé nìsín bọ́ ọba gbà yí pé láàrin wákàtí kan sísìn ọ̀sẹ̀ ni ó lè fọwọ́ sọ̀yà kó wọn lè máa bẹ náwó méjèèjì sọ fún Allahu Akbar. Allahu Akbar, Allahu Akbar, inna dina Muhammadin. alẹ́kùn ọ̀gẹ̀ ọlọ́run sọ máa ṣe fún àtàwọn Muhammad. wàgíwá mugila. ẹ̀ka ṣoṣo náà ni mo fẹ́ káyọ̀ bá nábì yẹn kó sì parapọ̀ dáadáa. bàbá wa ṣe kà Adam. Radiyallahu ta'ala an. bàbá wa Àgbàlagbàjì. Rahmatan wasi'a. bàbá wa Kamaluddin. Rahmatullahi alayhi. ọlọ́mọsàbà kẹ́ gbogbo wa. gbogbo àwọn tí wọ́n ṣẹ́kù fún wa. bàbá wa àgbà. Mudirul Markaz. Hafizahullah. bàbá wa àgbà alfanla. Damallahu hayatahu. ọlọ́mọsàbà ṣàlékún àlàáfíà fún gbogbo wa. Àmín ya Allah. ọjọ́ ti lọ. Iyakumullah. iṣẹ́ tí mo sì fẹ́ lọ jẹ́ náà níbi tí a ń lọ lọ́hùn iṣẹ́ àwọn àgbàlagbà ni tá a gbọ́dọ̀ má débẹ̀ èyí tá a sì wá ṣe yìí náà iṣẹ́ inú ilé ni mo fi kíkí bàbá wa ní ìtòrí tọ́lọ́wọ́ àti àtàbọ̀ Muhammad alayhi wa sallam. bàbá wa gbà jẹ́ tèmi ó dára àti bàbá wa mínísítà ẹ̀rọ àdúgbò kíkí gbogbo àwọn àlùfáà àti àbẹ̀níkàlẹ̀ wọ́n wáyé pé kó tí wí ohun gbogbo wa á yà fèmí fún àná Muhammad. Salamun alaykum sunnatun nabawiyyatun. Wọ́n kí bàbá wa fún àwọn àrùbíyá. Sunnatun nabawiyyatun. Ọlọ́run ní ṣe ilé ilé ọ̀gbọ́n tó kò tẹ́ fi dágbére fáyé. Sunnatun nabawiyyatun. Ẹ̀yin ìtọ́rí ìjọ kí ló dé tẹ̀sí á ní dàkúdàkú báyìí. Ijabatu faridun ala kulli muslimin. Mo ní ìṣẹ́jú mẹ́wàá péré. Abukakumullahu. Lára ìṣẹ́jú mẹ́wàá yẹn náà láàbí lọ síbi lọ́ńchì. Ayanakumullahu binasrihi. Bàbá aláyín ká ò jẹ́ bẹ́ẹ̀. Ìrìn èèyàn mẹ́rin kan bẹ́ẹ̀. Ayakumullah. Anábọ̀ Muhammadu. Gbogbo ẹ̀yin alága ni mo kí ó ní tó bá ti kẹ̀yìn ayé. Qala an-nabiyyu sallallahu alayhi wa sallam. Ayakumullah. Ìyá ọkọ máa ń lé ọ̀rọ̀ kalẹ̀ náà. Ayakumullah. Tó bá ti ìgbẹ̀yìn ayé, àwọn yẹn tẹ́ bá rí wọn, wọ́n wá tayé wú. Abukakumullah. Wọ́n wá bayé jẹ́ ni. Àjọ máa ṣayé lọ, àjọ máa ṣayé lọ, àmọ́ gbà tó bá kú díẹ̀ sáátà, wọ́n bá yí ilẹ̀ kan náà. Ẹ bá rí wípé ìṣẹ̀mí tí wọ́n ń bá bọ̀ wá lánàá, ó ti yàtọ̀ sí tètè. Gbogbo àwọn tó bá ti wá rí wọn bẹ́ẹ̀, tí wọn náà bá so bá wọn, tó bá darapọ̀ bá wọn, Ọlọ́run sì wọn náà mọ́nà àwọn tó wá tayé. Allah. Ọlọ́run ṣàánú wa púpọ̀ nígbà tí tó wà láyé. Ọ̀há dá kọ́lọ̀ wọn kábàámà lára wa pé kí ni mo dáwọ̀ ilé ìsáyé fún. Gẹ́gẹ́ bí táwọn màláíkà sọ.
fún Ádámù àjọ kìnìún àná pé má dá wọn. Bọ́bá dáwọn eléyìí wọ́n máa palẹ̀ jẹ́. fìyà máa ń sìn fìyà wọ́n yóò sì kùtì máa. Ìgbà yẹn ló wá dé Ànábì Muhammad. Sallallahu alayhi wa sallam. Ó ní bọ́bá di ìgbà ayé nígbẹ̀yìn ayé. Sayati alaykum zamanu yakunu fi shaykhukum asima. Ó ti dé báyìí. Ó ní bọ́bá di ìgbẹ̀yìn ayé ẹ máa rí àwọn àfáà. Shaykhukum asima. Ẹ máa rí àwọn tí wọ́n sọ ibi ọ̀rọ̀ Ọlọ́run ó yí àwọn gálẹ̀ wà ní tẹ́lẹ̀ṣẹ̀. Shaykhukum asima. Ànábì ò ní sọ nǹkan tí ò ní ṣẹlẹ̀. Sallallahu alayhi wa sallam. Ó ti lé níṣẹ́ àbí ó ti dé. Shaykhukum. Nínú ayé tá a wà lédè tí wọ́n bá sọ yìí pé níbo ni ìpìlẹ̀ ẹ̀ṣẹ̀ ní ti ń jáde níbo ni ti ń wù níbo ni padà sí ọ̀dọ̀ àwọn àfáà. Shaykhukum asima walimukum munafiqun. Ìmá ti ní ẹyọ kan sọ àbí méjì bẹ́ẹ̀ ọdún tó ti mọ̀ sí tẹ̀sí rí rẹ̀. Shaykhukum asima. Àwa làwa di ẹni tí ń dàyé rú nísì. Àwa làwa di ẹni tí ń bayé jẹ́ nísì. Ní gbogbo iná láàárín lórí social media. Báàbá tiẹ̀ ronú báàbá ronú. Ẹ wo báwọn bàbá bàná ti jìyà nítorí kéde ó lè dá. Ẹ wo báwọn bàbá ti di ẹ̀ta ti jìyà nítorí kéde ó lè dá. Ọlá wa di ọwọ́ tiwa tán, ipò dọ́wọ́ tiwa tán, agbára dọ́wọ́ tiwa tán, iyì dọ́wọ́ tiwa tán, àwa ń lò lòdò. Wa antum tatluna al-kitaba fala ta'qilun. Ẹ wọ àwọn wèrè àfá tí àwọn kan tí wọ́n gbé owó ẹnu lẹ́yìn àfá kí ló dénà tí wọ́n bá àṣà tí wọ́n bá ń ṣe nínú ayé tó bá bá ayé wá sọ́dọ̀ àtẹ̀yìn náà bá yé lọ. Shaykhukum asima. Èyàn pera rẹ̀ fún yín ní wèrè olórí. Ó ní wèrè lòun, wèrè olórí lòun. Ọwọ́ fi nǹkan lé ilé mu fi àṣàkáṣà ó fi lé ilé lu àyè àfá náà tí wọ́n ń fọ́lù rẹ̀ kò ní ta fún. Shaykhukum asima. Owó tí wọ́n ṣe fún níjọ ní wọ́n á rí àwọn àfá kan wọ́n á jí owó dání. Níbi tí ebi ti ń fa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. Shaykhukum asima. Ẹ̀yin wá jí owó dání owó tó lé ní millions of naira. Ẹ wá ṣe zàzú. Shaykhukum. Ẹ dábàrà wa yìí kí sọ̀rọ̀ ọ̀dà. Ọ̀rọ̀ tó yẹ kó máa pa àwọn tó yẹ kó máa pa wá lẹ́kùn. Hayyakumullah. Wọ́n gbọ́dọ̀ lọ́wọ́ àpá ń bẹ̀. Ẹ ti dọ́tà àwọn bàbá àtàná àwọn bàbá àti ìjẹta tí wọ́n ń fi ebi pa nítorí kó lè dà fún wa. Wọ́n wá dà fún wa tó ń ṣe tó yẹ ká fi ṣe sọ̀fọ́rọ̀. Shaykhukum asima. Ẹ wá gbé owó dání ẹ wá gbé zàzú pẹ̀lú báwa ní ẹ̀ná Muhammad ẹ̀ Yakunu. tí àwọn akẹ́kẹ́ bí pa wọn fẹ́ ìta ẹgbẹ́ dání nì tí wọ́n bá gbé fẹ́ lòmí ó bí àbùkátà yé rẹ̀. Shaykhukum asima. Bá àtẹ̀tẹ̀lẹ́sẹ̀ ẹ wá yọ wọ́n á ṣe kò ṣáàdì. Radiyallahu ta'ala anhu. Wọ́n ṣe wá sí ọlọ́wọ́ sábà ṣàlékún ìkẹwà wọn. Wọ́n ní àtẹ̀tẹ̀ kúrú. Ìsìndú àwọn kàjá àwọn àìlímẹ́ àdìdá àwọn àmàlí. Wọ́n ní màsà kàbí dìkìrì ẹ̀ wá sáwọ́ mi. Wọ́n ní màsà kàbí dìkìrì ẹ̀ wá sáwọ́ mi. Ẹ̀yin àpá ayé ẹ̀wà ọ̀dọ́ àpá ní sí yẹn yóò pè ní ẹ̀rántí àwọn Àtẹ̀síkúrò. gbogbo wọn látẹ̀ni ò lé ní gbogbo yìí tẹ́ni ò lé ní àwọn kan lọ́ra. Ìdìdú àwọn kàjá àwọn àmàlí o. Ẹ̀wọ̀n ọjọ́ tí àwọn bàbá yẹn tí wọ́n ń ṣe fẹ̀fẹ́ àti wọn ò ró jẹjẹ. Àtẹ̀síkúrò. Ẹ̀wọ̀n ọjọ́ tí wọ́n ń ṣàdúrà àti wọn ò rí lédè. Àtẹ̀síkúrò. Ẹ̀wọ̀n ọjọ́ tí wọ́n ń bẹ lọ́wọ́ ní ìtòrí kìtì yóò nìta tí wọ́n ta ata ẹ̀ wọ́n tẹ̀lé ṣe káàkiri. Àtẹ̀síkúrò. Ìdìdú àwọn kàjá àwọn àmàlí. Ọlọ́run bá lè ní a máa rágbádá wọlé ni ká máa fi sítáàsì sí fìlà káwọn náà máa bá ẹgbẹ́ mu. Àwọn bàbá àtàná ń lọ yẹ káàkiri. Bàbá àtàná wá kí àwọn bàbá àtàná kì í sayọ̀ lókun. Shaykhukum. Fi dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Àwọn afá wèrè wọn náà sì jòkó tì wọ́n. Sáájú àlè fẹ́ lọ ṣe ajé adágbé yìí. Subhanallah. Ẹ gbé owó lọ́wọ́ ẹgbẹ́ àwọn bàbá yìí. Bí ẹ bá ti káwọn náà yà wò. Ẹ wá ń gbé owó lọ́wọ́ báyìí. Ẹ wá lè gbé lọ́wọ́ ẹgbẹ́ àwọn bàbá yìí pé sàásù. Ṣebí gbọ́dọ̀ wọ́n tó tán bẹ́ẹ̀ nù yín ní bẹ́ẹ̀ nù yín bẹ́ẹ̀. Akínà máa ń ká láàbù.
àwọn yìí ṣé sàásù ní wákà wọ́n bá tẹ wá kọ́kọ́ sàánù wá tán sí àjọ̀rọ̀ ẹ̀ ká máa fi ṣe fọlọ́. Yẹ̀gún dúpẹ́ mà à ń yọ̀ ọ́. ṣé o kọ́ ní áfíríkà? Bàbá àwọn ọ̀dọ́ àpá àdénìkan ni wa àti ẹlẹ́sẹ̀ káàkiri ayé. wà á àti ẹ̀ ti tú ọlọ́run kan mọ́. Kí lẹ́lẹ́ kẹta náà máa máa wà á lè mọ̀gún mọ̀nàfikọ́. Alimukum munafiqun. Allahu akbar. Ayọ̀ bá ní Muhammad. Alimukum munafikọ́. Gbogbo àwọn onímọ̀ nù yín àti sálábì ni àti súnni ni àtàwọn tasawufu ní gbogbo ilẹ̀. Gbogbo ilẹ̀ di munafiki. Munafikọ́. Mi yàtọ̀ sáfúfá. Alimukum munafikọ́. Àtàfà mi yàtọ̀ sí babaláwo. Alimukum munafikọ́. Ẹ wọ́n máa wèrè kan kó òun jókòó sí London tí ń dààmú gbogbo ayé àwọn àpá. Àtúrò àwọn kan náà tí wọ́n tún ti lẹ́yìn pé ẹ máa wó ilé àwọn bàbá yìí. Alimukum munafikọ́. Wọ́n bá dáa fún ilé ìdè kò ní dáa fún ilé ọ̀la. Alimukum munafikọ́. Mọ̀nà kó sọ́fọ́sọ́ lẹ́nìkan tó nígbà tí wọ́n kó owó orí wá sí nìkan yìí pé ń bú àwọn àpá orí social media. Bó ní kì í ṣe ó gba àwọn àpá orí social media ní báwí o. Àwọn míì wà ní tó bá yẹ kó o ṣe lórí social media wọ́n ń ṣe. Wọ́n dẹ̀ kó bẹ́ẹ̀ sàlámù àlékún. Wọ́n deliver message. Àmọ́ àwọn wèrè tí wọ́n ò ṣe nítorí tọ́lọ́. Munafikọ́. Wọ́n sọ bẹ́ẹ̀ nìkan bó ní ọmọ tẹ́ ń sọ̀pọ̀tì. Tẹ́ni wọ́n máa wó ilé àwọn ẹni ọlọ́run. Táà tí wọ́n rí ẹ̀yìn kan bẹ̀ ní ìtorí interest. Tẹ́ni sí bàbá lágége. Tẹ́ wọ́n á lọ sọ̀pọ̀tì ẹ̀. Ìkẹ́kẹ́ lè rí bẹ́ẹ̀ bí tí kò lè fi dà fún yín. Tẹ́ ẹ bá ti lè ṣe àdúrà yẹn. Ìjì wọ́n lè fi báyìí pé ìtẹ̀ ń ṣe òdodo ni. Gbogbo ẹ̀wọ̀n tí wọ́n ń sọ̀pọ̀tì ọmọ náà. Tẹ́ ẹ bá ti lè sọ pé nínú ilé yín gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti dá àpá àtó yìí. Ibi àkọ́bí ní àbí àdìbà yín. Bọ́lá tó ṣe ayé rẹ̀ báyìí rẹ̀ ti rí. Òun ni bọ́lá tó ṣàwọlé fún. Tẹ́ ẹ bá ti lè ṣe bẹ́ẹ̀ munafiki. Alimukum munafikọ́. Wasagirukum la yahtarimul kabira. Àdúrà yẹn ẹni tí ọba ti lè rí i ṣe nínú wọn tí wọ́n náà wọ́n sọ̀fọ́ tilẹ̀ pé máa wọlé àwọn ẹni ọlọ́run máa sọ̀kò sí wọlé àwọn ẹni ọlọ́run. Ìwọ wọn tó kò sọ yìí pé bọ́lá ti ṣe ọmọ jákujàku yìí òun ni bọ́lá ṣe àyífà rẹ̀. Alimukum. Ẹni tí ó gbẹ̀yìn rẹ̀ tí ó múlẹ̀ rẹ̀ dáadáa. Wọ́n náà mọ̀ sọ̀rọ̀ náà ránṣẹ́ sí ọmọ bàbá wa lámàdíà. Bẹ́ẹ̀ bá tó bẹ́ẹ̀ tẹ́tẹ́ sọ̀fọ́ tilẹ̀. Ẹ wá sọ fọ́nà wípé bàbá yìí ti rí ẹni tí ó jogún yín bẹ́ẹ̀ ni bọ́lá kò ṣe é. Bẹ́ẹ̀ bá ti lè sọ bẹ́ẹ̀ 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 tẹ́lẹ̀ bàbá lágége ní bẹ́lẹ̀ mi ní ṣàfà munafiki ní ìmọ̀nà kàkà. Alimukum munafikọ́. Yọ́nà dàmú ara wa. Àná Muhammad ló ti sọ ká. Ṣé ìyẹn wò ní ìyẹn ní ò lè jọ wá lójú pẹ̀lú gbogbo tẹ̀sí. Ọmọ yà bá méjì tó kọ ajá sọ́jú lọ́mí. Ẹja padà kú nídìí ẹ̀ṣẹ̀. Gbogbo wa ti ń wọ aṣọ ẹ̀ṣẹ̀ àdébílẹ̀ ẹ̀ṣẹ̀ àwọn bàtà ẹ̀ṣẹ̀. Tí ẹ bá ṣe bí àbá wa àríyá bí wọ́n ti wà yìí. Ayé ọ̀pọ̀ gbogbo ẹ̀yọ́ ní àyà àṣàlá tún yẹ ẹ̀gọ́. Àwọn àbá bàbá àṣàlẹ̀ kò tó sọ̀rọ̀ pẹ̀lú ọkàn wọn ni gbogbo àwọn àbá yìí gbogbo àná àti rún. Àrùn. A máa gbóòórùn ara wa bá ti wà yìí. Àwọn tí wọ́n ń gbòòrò wa àwọn ni tẹ́ bá dàgbà ìsìnkú àbá alágbájá bẹ́ẹ̀ yàtọ̀ ọ̀rọ̀ wọn sọ̀rọ̀ ẹ̀dá pẹ̀lú ọba nǹkan mi lọ. Bọ́yá tẹ́ bá bó pa àwọn bàbá àtàná jẹ́ tẹ́ bó pa àwọn bàbá ti jẹ́ ta jẹ́ gbogbo àwọn tí wọ́n ń pè tì yìí ò ní pè tì pé sáfà tá a máa tẹ̀lé lélẹ̀ sáfà ẹlẹ́sẹ̀ yìí náà máa tẹ̀lé ọba yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Wọ́n àtàwọn tó bá fa bíi tèmi náà ẹ má jẹ́ àwọn fi ẹ̀ṣẹ̀ ẹ má jà máa kó jẹ́ sí pé ayọ̀ yìí ló wá tá a máa fi dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Pé Ọlọ́run ti ṣe lánàá kò rí bẹ́ẹ̀ fáwọn àbá àtàná. Kò rí bẹ́ẹ̀ ní jẹ̀ta. Tọ́lọ̀ máa gbọ́ ládélé ní, tọ́ bá jẹ́ àṣìṣe délé ní, ọpẹ́ lọ́kàn lọ́rọ̀ wa kì í sayọ̀. Kí sọ èké sí ayọ̀? Ó wáyé tá a ń bá wíwọ̀n yìí. Tí ẹ sì fọ́nà àwọn kan tó máa ń lọ ní bẹ́ẹ̀rẹ́ ẹgbẹ́ lóhùn sàásù kan nínú Al-Qur'ani ló ẹja wèrè. Dandan ni kí a bá wọn dá àṣà fún ọba ń dáná ayé.
nítorí yẹ kẹ́ kọ̀rẹ́tì wọn sí ẹ wá ń lọ ẹ máa yí kíní kan nínú Kùránì lọ́wọ́ àwọn ẹlòmíì náà tí wọn gbọ́n tẹ́lẹ̀ wọ́n ti dàrú náà àwọn olórí Islam àwọn àti wọn mórí sí kiri kan náà ní òní aláàlá sàásù lẹ́ni yí. ẹ̀yìn àlàálà. kí ni túbẹ̀. wọ́n ní mínì ẹjẹ wọn tí wọn bá fẹ́ ṣáájú ẹjẹ wọn ṣáájú wọn lọ́tọ̀ ẹ má jà bá wà ẹ má jà bá ọmọ mùsùlùmí mẹ. bẹ́ẹ̀ ni náà rí bó ti rí bẹ́ẹ̀ bá ṣe kẹ́rì ti ní ìdààmú ìjà pẹ̀lẹ́ ní wèrè olórí àbí kí ló pẹ̀lẹ́ ó ní wèrè olórí so nǹkan wèrè lọ́wọ́ tí wọ́n mọ̀ dààmú àdúgbò. ìyá lọ́wọ́ dààmú àdúgbò ìyá ní fìtínà àdúgbò lòún jẹ́ ọ̀jẹ̀ gbogbo èèyàn àṣàyàn kọ́sẹ̀yà fàdé ọkọ sí gbogbo èèyàn lẹ́nu kọ̀tọ́sẹ̀yà alásàrà tù lẹ́nu ọkọ sí gbogbo èèyàn lẹ́nu kọ̀tọ́sẹ̀yà youth inú Islam kọ̀tọ́sí yìí lẹ́nu iná àdìyẹ tẹ̀síkìrà. ọmọ ṣàtọ̀dá sáìlà ara bíi sàbílà. ẹ̀bùn mi ṣe fún mẹ́ta ìwé àṣàlá mi àwọn tẹ́ ẹ pé lẹ́ẹ̀kan wọn dà àwọn di méjì mẹ́ta tẹ́ ẹ pé ọlọ́wọ́n gbà ọlọ́wọ́n gbà ọlọ́wọ́n fa barika sí amina 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 amina. àwọn bíi méjì mẹ́ta tẹ ìpínlẹ̀ kada ayiwa Kudus baba Farida baba Adesiga Ajabrasis ẹ̀dàpọ̀ ayé tẹ ìpínlẹ̀ kan gbogbo ẹni tí mo dákọ̀ yín ẹ̀dàpọ̀ yín rà sẹ́ẹ̀rí ọ̀rọ̀ ìgbà ẹ̀wúrẹ́ wọn wúwo àṣàfàtù yìí nísì kò sí tọ́ ọbẹ̀ kọ́lá àti kìrì ń bẹ̀ tí ò sí ń bẹ̀ kò sí tọ́ ọbẹ̀ dáàbọ̀ ọlọ́run tí ò sí ń bẹ̀ ẹ má tètè kò ti bọ́dún ẹ̀sìn ìta ń bá yín ní fún Yorùbá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wákà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. abámi gbà yín pé kí wọn bá ti ìwí gbólóhùn yẹn níta ayé ò ní gbà yín kí òun wà ń ta ayé ò ní gbà yín kí òun já níbo lọ ń já lọ ọ̀dà kò fi wo kí dáadáa o ẹ̀yin bọ́dà wà lọ́kọ̀ sí wọn bí kí lè fi lọ́ọ̀tì wé lásùn ní lọ́ọ̀nù mo ti wà yìí ọlọ́mọsá máa kí lé ọ̀nà ká tó dọ̀ ọ̀láyà bá náà yẹn ká ọ̀jẹ́ bẹ́ẹ̀ kí lè fi lọ́ọ̀tì bàbá mi dáadáa yìí náà ọ̀yà alájí wa yìí kí ló kọ́ wọn bàbá Farida ayiwa maaro fiti ẹ̀dá ìṣẹ́jú márùn lè méjì lórí ẹ̀ wọ́n máa pe àwọn yòókù apáwa tó bá ṣe ráìdì wọ́n lè hàn programu abáàtàràzáàkì wọ́n lè hàn lu ẹ̀ àwọn èèyàn pọ̀ tí wọ́n lè ṣe àmọ́ yìí bẹ́ẹ̀ lápá náà nǹkan bísọ̀ pé káṣá àti kí má wọn pèèyàn bíi méjì mẹ́ta náà tí má ti rí ìhun ṣe 20,000 naira alájíwá Abu Farida àbí 20,000 brother hello 20,000 naira owó ní tọ́lọ́ yìí brother 10,000 naira wọ́n ti máa ká tí wọ́n ṣe àbí bàbá wa 10,000 naira 1 2 3 4 ẹ fún mi lọ́kùnrin kan sí ẹ bá gbé ọkùnrin kan sí Anabi Yusufu rè Anabi Yusufu èlò mamu ẹ̀ 10,000 naira abawo ara yi da wọn ma ba n ba yòókù subahana rabbika.